ẹni àkọ́kọ́ ló kọ́kọ́ dé nígbà tá a bá bẹ̀rẹ̀ ètò ẹ̀yà ara lè bá kí àlejò wa ti wà bí. àbárò ẹ má bínú o wọ́n ti dá táìmù ti wá padà sẹ́yìn ní òkè òkun ni. aago márùn-ún ti wà ní. ọlọ́jọ́ bíi àǹtí Oyinlọ́lá happy birthday to you ma ẹ ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé nínú àlàáfíà àìkú baálẹ̀ ọ̀rọ̀ ìyá ọkọ mi dáadáa ọmọ onífẹ̀ẹ́ àbùrẹ́ ẹ ṣeun gan ni ọmọ òdí là ń bẹ̀ òbí lákòóso òdí yòròyòrò òdí yọ̀rọ̀yọ̀rọ̀ ẹ ṣeun gan ni àti Tọ́pẹ́ ẹ káàbọ̀ mà Màláíkà kún ẹ káàbọ̀ bàbá Ayọ̀mí Jàmá ẹ ṣeun gan ni ẹ ṣeun àǹtí mi Ọmọwùmí Àbẹ̀ní ẹ ṣeun gan ni ṣé ká dúró dàwọ̀ èèyàn díẹ̀ bàbá wa ẹ bá wa share lórí péèjì yín náà ṣé ti share ẹ bá wa share lórí péèjì yín sà bí lè ṣe ni. Ẹ ti bá wa share ẹ. Bẹ́ẹ̀ni. Ẹ ṣeun gan ni. This is it's not better. Okay, no, okay, can you say? Nọ́mbà tó máa pè ní. Gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ pè é pè wá 00777 0062 073 ẹ wà lórí WhatsApp náà ẹ lè pè wá sórí rẹ̀. Tọ́ nẹ́tíwọ̀kì ó tó máa ṣe ségesège ẹ̀yin ará léṣe rí wa èrò tí ìpọ̀ náà ni bò á máa ṣe lọ bí tán bá bá dé á máa ṣe lọ náà ni. Tọ́ ní kí a tó dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́ran ara èyí tí ẹ̀yin ará léṣe rí mi tó lọ́dà pé mi ò ríra mi o. Ó dà pé ó dá báyà bí ẹ̀yin ará léṣe rí mi ẹ bá rí mi ẹ jẹ́ ń wí ẹjọ́ ká tó bẹ̀rẹ̀ ètò. Tọ́ ṣé ẹ rí mi ẹ̀yin ará ilé mo fẹ́ kẹ́ bá rí àwa méjèèjì papọ̀ ni o tọ́ ẹ ṣeun láwọn rí wa. Okay. Tọ́ wọ́n ti rí wa tọ́ wọ́n ní ká máa bẹ̀rẹ̀ ètò pẹ́tẹ́ ẹ ṣeun wọ́n ní ká tó bẹ̀rẹ̀ ètò ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àlàyé tó ju ẹ̀dá ọmọ àlàyé ní àlàyé lọ olóúnjẹ kábíyèsí Ọlọ́run mi gbàgbà fẹ̀fẹ̀fẹ̀fẹ̀ ọba tó lè wo káńsà láì lóògùn ọba aráyé rọrùn lẹ́ẹ̀kan ṣoṣo ó ní wọ́n pè ní ìnáwó ọ̀nà pọ́nà ó náà ní ọba ìná kejì àdúpẹ́ lọ́wọ́ yìí o ọba ayérayé ètò tì wá lẹ́yìn etí kò jẹ́ ká rogun wàhálà ìdààmú ò jẹ́ ó bá wa gbégbégbé òjò gbedéwájú ilé wa wọ́n ṣe wọ́n yọ Ọlọ́run àlàyé àdúpẹ́ lọ́wọ́ ọmọ kékeré àgbà ọkùnrin àti obìnrin àdúpẹ́ fún ìrànlọ́wọ́ yín àti àtìlẹ́yìn yín ní gbogbo gbàtà bá ti ní ó ti yá àdúpẹ́ lọ́wọ́ àwọn àfáà pásítọ̀ àtẹ̀yìntẹ̀ di ayé mú àdúpẹ́ ẹ ṣeun gan ni ẹ kú àdúró tì wá àti wá lónìí o àwa lórí ètò yín ètò wa ètò yín ní èmi ìyá Ọ̀fẹ́ Ọmọbọ́láńlé ọ̀rẹ́ yín ìyàwó yín olùbánidásọ̀rọ̀ yín gbogbo ẹ̀ náà náà ni àlejò wa lónìí náà ni Honorable Lanre Giwa ọ̀tọ̀ọ̀tọ̀ orúkọ yín bàbá wa ẹ bá mi kí àwọn ará ilé. Mo kí gbogbo ilé ẹ̀pẹ̀lẹ́ akú ìlú yìí o akú ọ̀rọ̀ Nàìjíríà Ọlọ́wà pẹ̀lú wa àní rábúrò àmín Ọlọ́run ilé wa tó rọ wà ní dàrú. Àmín Ọlọ́run. Kí ni orúkọ yín bàbá wa ìyára iléeṣẹ́ gbọ́ mi. Orúkọ mi ni Musliudeen Ọlárẹ̀wájú ọmọ Giwa mo dẹ̀ jẹ́ ọmọ bíbí ìlú Èkó. Èkó àkété arómisá lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ ẹ ṣeun bàbá wa àwọn iléèwé wo lẹ lọ bàbá wa.
Mo lọ primary school ní government demonstration school Onítọ̀lọ́ ní Surulere, which eventually now is now Lagos Mainland Local Government School. Then mo lọ sí secondary school ní State Grammar School. That's where I had my secondary school education. Then after that, mo proceed to the School of Basic Studies ní Ajele campus, Lagos Island. Then kí tó wá lọ sí University of Agriculture, Makurdi, ibi tí mo ti gba Bachelor of Agriculture. Then University of Calabar ongoing. Ẹ ṣeun bàbá wa. Kí ni ẹ̀yin rò wípé nígbà tẹ́yin dàgbà tó máa ń ṣẹlẹ̀ láyé àtijọ́ èyí tí kò ṣẹlẹ̀ láyé òde tá a wà yìí bàbá wa nípa ìjọba wa Nàìjíríà? Nítòótọ́ àwọn ó ti yẹ́lì jù kí nẹ́tíwọ̀kì wa máa ṣe báyìí o. Ibo là ń lọ? Lift up the nation. Ó mà ṣe. ṣé ń gbọ́ mi báyìí? Nẹ́tíwọ̀kì ni ò dáa bí wọ́n ṣe kébékébé ń jọ Sunday báyìí. So lọ́rọ̀ kan ṣá, ìfẹ́ àwọn aráàlú ó ti kúrò lọ́kàn àwọn tó ń darí ìlú ní òde òní ju ti tẹ́lẹ̀ lọ. Láyé ìgbà yẹn gẹ́gẹ́ bí nǹkan tí àwa gbọ́n bá ní ayé primary àti secondary school wa, competition wà láàárín àwọn ìlú sílùú, láàárín àwọn tó jẹ́ elédè sélédè. Bírú ayé ìgbà àwọn Awólọ́wọ̀, you know, something like Southwest, there were lots of ideologies. Bàbá wa kò sí èbó. Àwọn nǹkan tí mo ń tà láti sọ ó ti yé yín. Òun ni pé ní ayé ìgbà yẹn ọkàn àwọn èèyàn wà láti kò ń ṣe ìmọ̀ràn ara ẹni, kò sí ńgbà yẹn bíi ti sìn. Kò yẹ pé kò sí ńgbà yẹn náà o, ṣùgbọ́n sìn ó ti wá gbilẹ̀ lẹ́mìí gan débi pé àwọn èèyàn bámúbámú ni mo yó ni, kò sí nǹkan tó kàn mí pẹ̀lú ọmọlàkejì. Ṣé understand? So ó ti wá pọ̀ jù débi pé ó wá ń jẹ́ kébi pọ̀ nílùú. Owó ìlú kò circulate, ojú kan ló ń dúró sí. Ṣé understand? So àwọn èèyàn tó dẹ̀ máa fẹ́ kán máa rówó wọn ò rí. Ìgbélé ayé rọrùn ó wá dì nira. So ó ti jẹ́ kó yé wọ́n ti sún ẹlòmíì kan ara kò gírí débi pé reactions wá bẹ̀rẹ̀ sí ń wà here and there. So I think that àwọn ìyàtọ̀ tèmi rí. Ẹ ṣeun bàbá wa. Kí ló wá fa awuyewuye EndSARS yìí gangan bàbá wa? Torí àwọn náà kàn yẹn dé gbọ́ pé kíní kan wàhálà kan bẹ̀rẹ̀ náà ni àwọn ọ̀dọ́ dẹ̀ bọ́ sí gbangba, wọ́n bẹ̀rẹ̀ sí ń pariwo, wọ́n bẹ̀rẹ̀ sí ń ṣe káàkiri. Kí ló fà á? Ǹjẹ́ ó ní ìkọ̀kọ̀ bí wọ́n ti kọ lẹ́tà kankan síjọba tí wọ́n dá wọn lóhùn? Táwọn náà wá ní pé káwọn gbé wàhálà dìde ni bàbá wa. Ṣé rí ọ̀rọ̀ EndSARS yẹn, tá a bá máa sòótọ́ fúnra wa, àwọn ọ̀dọ́ ìyà jẹ wọ́n díẹ̀ lọ́wọ́ àwọn ọlọ́pàá, especially àwọn tó ń jẹ́ SARS, that is Special Anti-Robbery Squad. Agbára tán gbé fún wọn pọ̀ débi pé kò sí nǹkan tí wọn ò lè lò bọ́ wọn fún. Tọ́márẹ́ lómi tó kọjá bóyá ọmọlọ́mọ wọ kinní kan sórí àbí kò, wọ́n á gba láptọ̀pù ẹ̀, wọ́n á gba fóònù ẹ̀, wọ́n á ṣẹ́gẹ́, ìmí wọ́n á nà dojúbolẹ̀, ìmí wọ́n á gbowó lọ́wọ́ ẹ̀, ìmí wọ́n á oríṣiríṣi, ìmí wọ́n á lọ tì wọ́n mọ́ sẹ́ẹ̀l káwọn òbí wọn á béèlì wọn, tọ́wọ́n bá rẹ́ni béèlì wọn á di nǹkan míì.
so agbára tó ń gbé fún wọn yẹn ó ti pọ̀jù débi pé wọn ò wá lò síbi tó yẹ kán lò fún ṣẹ́gẹ́ láti máa dáàbò bo àwọn aráàlú kàkà bẹ́ẹ̀ wọ́n fi ń oppress àwọn aráàlú ni so kíní ẹ̀ tí wàá pọ̀ àwọn èèyàn ti ń sọ tipẹ́ wọ́n ti ń adóríkà ẹ yọ àwọn SARS kúrò kódà igbákejì ààrẹ Professor Yẹmí Ọ̀ṣínbàjò òun gan ti ń rèézẹ̀ tipẹ́ gbà tó wá dọ̀tẹ̀ yìí ni gbogbo ẹ̀ kúkú wá fọ́jú pátápátá. ẹ ṣeun bàbá wa kí ni ìyàtọ̀ tẹ́yìn wá rí nígbà ayé bàbá wa Awólọ́wọ̀ àti ayé òde òní tá a wà yìí ìjọba ayé Awólọ́wọ̀ àti ìjọba tá a wà nísìnyí lọ́wọ́lọ́wọ́ ìyàtọ̀ wo ló wà ń bẹ bàbá wa. ṣe rí gẹ́gẹ́ bí èmi tẹ̀ ń rí gan mi lo ayé Awólọ́wọ̀ nígbà UPN làwa mọ̀ dáadáa nígbà ìgbà yẹn irú àwọn Jákàndé Chief Bísí Ọ̀nàbànjọ Bọ́lá Ìgè àwọn ẹni gómìnà ní ọ̀dọ̀ wa ní South West nígbà yẹn ṣe rí gbogbo ìgbà yẹn àwọn èèyàn sì gẹ́gẹ́ bá yẹn sọ ẹni tó jó lórí ìlú ó jẹ́ ẹni tó ní commitment fáwọn aráàlú ó nífẹ̀ẹ́ àwọn aráàlú lọ́kàn débi pé nǹkan tó máa jẹ́ ìnira fáwọn aráàlú kò fẹ́ rárá gbogbo àwọn yẹn ń gbà yẹn kò sójú kòkòrò pé ilé mélòó l'Awólọ́wọ̀ ní ilé mélòó ní Jákàndé ní ilé mélòó ní Chief Ọlábísí Ọ̀nàbànjọ ní ilé mélòó ní Bọ́lá Ìgè ní mọ́tò mélòó nírú àwọn yẹn nígbà yẹn ṣùgbọ́n sìn ẹni tí ò tẹ̀ wọ level gọ́vùnà gan tí ò tí ì dé pé ó di gọ́vùnà bóyá kọmíṣánná àbí kíníkan ẹ ti máa káyé lọ ilé lọ rẹpẹtẹ ẹ ti máa so ìfẹ́ yẹn kò sí mọ́ ṣe understand so gbogbo àwọn yẹn ló ń fa awuyewuye tó di pé Nàìjíríà wá bára ẹ̀ níbi tó bára ẹ̀ ń sìn. ẹ ṣe bàbá wa wọ́n ní òkú òkì ń wó ruru ká wàá ruru nígbà tó wá ní wípé àwọn ọ̀dọ́ wa ń bínú wọ́n ń jà ṣé ká wá máa sunlé ká máa sun property ká máa sun ṣọ́ọ̀bù ṣé ẹni tó gbàjọ tó lòun ṣí ṣọ́ọ̀bù kó mọ lè róúnjẹ fáwọn ọmọ kó náà lè mọ jẹun táwọn ọ̀dọ́ wa lọ bẹ̀ abáwọn jàgídíjàgan lẹ̀ Europe wà ń bẹ̀ ni bàbá wa. àwọn jàgídíjàgan ni o ṣẹ́rí àwọn ọ̀dọ́ nígbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ gbogbo wa la mọ̀ àti gómìnà wa gọ́vùnà Babájídé Sanwó-Olú àtàwọn gómìnà àwọn ìlú míì káàkiri gómìnà bíi Isiaka Oyètọ́lá àwọn gbogbo wọn ló mọ̀ pé àwọn EndSARS tó kọ́kọ́ bẹ̀rẹ̀ EndSARS àwọn ọmọ tó wá láti ilé rere ni wọ́n dẹ̀ coordinate ara wọn wọ́n organize ara wọn dáadáa ṣe understand so ìbẹ̀rẹ̀ EndSARS yẹn gbogbo èèyàn ló sọ pé yẹ wọ́n bẹ̀rẹ̀ dáadáa débi pé gbogbo èèyàn tó fún wọn support àtọmọ olówó àtọmọ tálíkà ló jáde lórí ọ̀rọ̀ yẹn so ìgbà tó wọ́n bẹ̀rẹ̀ ní dáadáa ìgbà tó máa di pé ọwọ́ pé ìjọba ò dá wọn lóhùn tó àti nǹkan kan tó yẹ ká ṣe tí wọ́n tètè ṣe ló di pé àwọn ọmọ oníjàgídíjàgan wọ́n bẹ̀rẹ̀ sí take over débi pé àwọn náà wá sọ dolè wọ́n wá ń wọlé lọ kó oúnjẹ àti tìjọba o àti tàwọn èèyàn o àti mọ́tòsáìkù o àti ṣọ́ọ̀bù oníṣọ́ọ̀bù ṣẹ́gẹ́ wọ́n bẹ̀rẹ̀ sí fọ́ ṣọ́ọ̀bù àwọn ọmọ olè ló ń ṣe yẹn kò kí ń ṣe àwọn tó bẹ̀rẹ̀ EndSARS gangan wọ́n gbà mọ́ àwọn EndSARS lọ́wọ́ ni wọ́n dẹ̀ wá bàjẹ́. ẹ ṣe bàbá wa ṣé ẹ ti rò wípé bóyá ká pa ètò ń jẹ́ APC run PDP run àbí gbogbo òṣèlú tó bá wà ká sì yà wọ́n míì síbẹ̀ bóyá káwọn ọ̀dọ́ kan wọlé ni àbí kí lẹ̀yin rò pa lè ṣe tílùú wa fi máa tùbà tó máa fi tùṣẹ́ bàbá wa. ṣe rí ìyáàfin yes sir. tẹ́ bá wo manifesto APC tẹ́ wo manifesto PDP àtàwọn current parties tó wà ń bẹ̀ ń sìn kò sí manifesto tẹ́ pé tó máa follow ẹ̀ dáadáa kò sí tí ò dánú gbogbo àwọn manifesto yẹn ṣe understand so but ojú kòkòrò pé ìlú táwọn wà yìí àṣegbé tí n bá jẹ́ kò sẹ́ni tó fẹ́ mú mi kò sí system tó wà in place débi pé ẹ wò lóyìnbó lọ́dọ̀ yín bẹ́ẹ̀ ó lójú owó tó lè kó sí account ó lójú ibi tó lè kówó lọ wọ́n á trace ẹ̀ one way or the other but kò sí gbogbo system yẹn bí báyìí n tó bá kó oko náà ni ṣe understand ní láìpẹ́ la rí wọ́n kówó jáde nínú pósí wọ́n kówó jáde nínú sọ́kàwé wọ́n kówó jáde nínú silo
wọ́n kó jáde nínú oko oríṣiríṣi àwọn nǹkan bẹ́ẹ̀ ẹ lè rí ṣe nírú àwọn ìlú tó bá wà organized because owó tó máa ti ń jí bí wọ́n máa jí lọ so èmi ò rí nǹkan tó bad nínú àwọn party yẹn ṣùgbọ́n àwọn ọ̀dọ́ èmi advice lóòótọ́ wípé àti gbàgbára nílùú yìí àti mú ìyàtọ̀ wá sí nǹkan tó ń ṣẹlẹ̀ nílùú yìí àwọn náà láti jáde as a democrat because ẹ lè fagídígbà ẹ lè fogun gbà mọ́ ṣẹgẹ so ìbò náà lè fi gbà is either you form your own party or kẹjọ existing party tó wà on ground kó oníkálukú gba voters card káwọn náà dẹ̀ make sure pé àwọn follow gbogbo process débi pé àwọn gbàgbára nínú àwọn party yẹn tó bá arágbára àwọn party yẹn gbà kọ́ńtà náà dá group wọn sílẹ̀ kọ́ńtà party wọn sílẹ̀ kò sí nǹkan tó wrong ń bẹ̀. ẹ ṣeun bàbá wa ẹkú àtúntò ọpọlọ yìí ò ní dọ́bà láṣẹ Èdùmàrè ẹ ṣeun gan ni a ti pè yín náà a sì fẹ́ a ti sọ fún yín pé gbogbo ohun tí ẹ bí yín kò ń ṣe tí ò ní yín lára láti dàn ohun tí ọlọ́pọlọ gbígbé tọlọ́pọ̀ tó bá béèrè lọ́wọ́ ọlọ́pọlọ pípé tó lè ṣàlàyé náà ni àṣírí pé ẹdẹ ń lọ náà ẹ ṣe lẹ́sẹẹsẹ àwọn ìyá wa bí anet wọ́n béèrè wọ́n ní wípé ṣé àwọn other party ni wọ́n kó àwọn tọ́ọ̀gì síta kán máa ṣe jàǹdùkú ni àbí àwọn jàǹdùkú ló kàn dìde fúnra wọn àbí bàbá wa kílẹ̀ yín rí sí i pé bóyá wọ́n fẹ́ fi ja pátì kejì ní lólè àbí wọ́n fẹ́ fi borúkọ wọn jẹ́. ṣe rí nítòótọ́ àgbọ̀dọ̀ parọ́ definitely pẹ̀lú nǹkan tá a rí ńlẹ̀ tá a gbọ́dọ̀ tọ́ra jẹ kò kí ń ṣe pátì kan ló lọ gbé àwọn kan dìde àwọn jàǹdùkú àtàwọn tí inú wọn ò dùn sílùú bí nǹkan ṣe ń lọ àtàwọn mọ́lẹ̀ àti gbogbo ẹ̀ àwọn náà dàbí pọ́n parapọ̀ náà ṣe kínní èmi ní tèmi o èmi ò rò pé pátì kan ló gbé wọn dìde. ìyá wa bí anet wọ́n ti dáhùn ìbéèrè yìí bẹ́ẹ̀ ṣe ń bá wa lọ ẹ̀hún tí wọ́n fẹ́ bí yín náà ni wípé àwọn kan dìde gbà wọ́n dìde gàgàgàgà wọ́n ní àwọn ti dé o àwọn gba ìtọ́ àwọn wọ́n pè wọ́n ní Oòduà nation bàbá wa kí lẹ rí sí i ṣé ẹ rò pé ká dá dúró kí Yorùbá kán dá wà káwúsá kán dá wà kí àwọn Yorùbá àwọn Ìgbò náà kán dá wà ṣé ẹ rò pé wọn ni ó jẹ́ kí nǹkan dẹrùn nílùú wa Nàìjíríà bàbá wa. ṣe rí ní tèmi kò sí nǹkan tó wrong pẹ̀lú orílẹ̀-èdè Nàìjíríà ṣóyè yín ibi tó ti wrong ni àwọn tó jẹ́ aṣojú ìlú tí wọn nífẹ̀ẹ́ mẹ̀kúnnù tó bó ṣe yẹ kán ní. tẹ́ bá wo togetherness Nàìjíríà àìdíà táwọn òyìnbó ní tán fi pa wá pọ̀ ni pé tábàjọ pọ̀ lórílẹ̀-èdè yìí ó ní advantage ẹ má bínú àwọn òyìnbó díẹ̀díẹ̀ táwọn máa fi sí láàrin. ẹ sọ fáyìn bàbá wa kan ti parí ètò. no kò sí wàhálà ṣùgbọ́n nǹkan tó bàjẹ́ ń bẹ̀ ni pé kàkàkà wá fi ṣe advantage àwọn èèyàn wá fi nira wọn lára débi pé ó wá sún àwọn ẹlòmíì wọn wò pa tó bá jẹ́ yẹn ni kóníkálukú máa lọ ayé ta kúkú ń gbé tẹ́lẹ̀ nígbà tí ó dà pé Awólọ́wọ̀ ló wà àwa Yorùbá wà lọ́tọ̀ Haúsá wà lọ́tọ̀ Ìgbò wà lọ́tọ̀ kóníkálukú tún máa kúkú padà lọ sí ìlú wọn because àwa kan believe pé àwọn kan láti bẹ̀yẹ wọ́n yàn àwọn kan jẹ ìyànjẹ yẹn ló ń bí àwọn èèyàn nínú tó fi kú sọ pé òkè kọ́ kúkú dá Oòduà nation lẹ̀ kóníkálukú dúró láyé rẹ̀ ṣùgbọ́n lọ́kàn ti tèmi bẹ́ẹ̀ mi ṣe rò ní pé tá a bá dá Oòduà nation náà lẹ̀ tá a bá nífẹ̀ẹ́ ara tá a bá ń ba lọ báyìí náà tó bá yá Oǹdó á lóun fẹ́ dúró Ọ̀yọ́ á lóun fẹ́ dúró Ògùn á lóun fẹ́ dúró lọ́tọ̀ bá ṣe jọ dúró yìí náà tá a bá pín bó ṣe yẹ ká pín tá a ṣèlú bó ṣe yẹ ká ṣe kò sí nǹkan tó bad nínú Nigeria as a nation personally èmi support Nigeria as a nation that is my own point of view. ṣeun bàbá wa ìyàwó yín lọ láwóyẹmí ní ǹjẹ́ ó ṣeé ṣe kí sójà kàn déédéé gbéra lọ láti máa yìnbọn fún àwọn protester àbí àbí èèyàn kan lágbára kan àbí èèyàn kan sáyìn wọn out ni bẹ́ẹ̀ bí wọn lè déédéé gbéra sójà ò lè déédéé gbébọn nísìn kó dẹ̀ máa bẹ̀rẹ̀ sí pa àwọn èèyàn àwọn gan mọ̀ pé ìjọba inú wọn ò ní dùn sí bàbá wa because nígbà tán lọbẹ wọn láwọn sójà kan lọbẹ wọn dẹ̀ bẹ̀rẹ̀ sí yìn wọn níbọn bí wọn bá bí bá rán níṣẹ́ ẹrú gbà mí yẹn máa ń fi tọmọ jẹ wọn bá rán wọn níṣẹ́ bàbá wa mọ̀ pé wọn ò lè ṣiṣẹ́ yẹn Èkó lẹ́yìn sì wà kí lẹ́yìn rí sí bàbá wa. ṣe rí sójà ò lè déédéé jáde kúrò ní báràkì pẹ̀lú àwọn nọ́mbà yẹn ṣó ti yẹn ṣùgbọ́n ní tilẹ̀ tọ́lọ́run gómìnà wa gọ́vnà Babájídé Olúṣọlá Sanwó-Olú ó ní òun ò mọ̀ ń pa ẹ̀
ṣé wọ́n fèpè ṣó sí ti yẹn nìyí ṣé àrà náà fi ṣépè. ẹ̀ṣẹ̀ rí títí dànà ó sì ń sọ pé àwọn fẹ́ investigate bó ṣe dípò àwọn sójà wa ṣe ọ̀nà sàn ó lóun ò mọ̀ ń pa ẹ̀ ipe agbára sójà kò sí lọ́wọ́ òun gbogbo wa náà dẹ̀ la mọ̀ pé tó bá jẹ́ gómìnà o lè dédé command àwọn sójà kan máa wá approval láti wá láti ibì kan ibi tábìlì ọba yẹn tí wàá wá débi pé wọ́n gbà wọn láàyè kan fi wá síbẹ̀ yẹn ibẹ̀ ni kò yé wa gẹ́gẹ́ bí olóṣèlú tí adẹ̀ ti sọ pé òṣèlú tiwa a fẹ́ dúró níbi òótọ́ ni ṣe understand ó rúyàn lójú pé báwo ni gómìnà ṣe máa wà tí kò ní mọ̀ nípa ẹ̀ ṣùgbọ́n ẹni yìí ó dúró lọ́la ó sì ń sọ pé òun ò mọ̀ nípa ẹ̀ even gbogbo lẹ́tà tó kọ tó fi ń bẹ àwa ará Èkó àtàwọn ọmọ Nàìjíríà ó lóun ò mọ̀ nípa mọ́ ṣe débẹ̀ so èmi máa jẹ́ ká fún gómìnà wa ní chance yẹn pé ká fi prove ẹ̀ with time at least èmi bìlí pé ìlú tó bá bí ìlú wa ṣe ń láti wà ó yẹ kán investigate kìíní yẹn àwọn wo ló send àwọn tó wá ṣé gómìnà owó mọ̀ nípa ẹ̀ lóòótọ́ ó ń purọ́ fún wa ni àbí kò mọ̀ nípa ẹ̀ ṣe understand but wọ́n ti ní wọ́n máa set up committee láti review òótọ́ ọ̀nù bẹ̀ so àánú dẹ̀ à ń retí láìpẹ́ yìí lágbára Ọlọ́run. àwọn ìyá wa sọ pé kò lè sí wọ́n ní kò sí kí gómìnà kan má mọ̀ nípa nǹkan tó bá ṣẹlẹ̀ torí pé Lagos State ni àwọn ló dẹ̀ ń darí ẹ̀ tó bá rán sójà lọ tàbí gómìnà bá ní pé kó má ṣiṣẹ́ ní ìlú tó ń darí ẹ mọ̀ pé wọn ò ní ṣe é. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ni bọ̀ nǹkan tó pamọ́ ojú Ọlọ́run tó. ojú Ọlọ́run ló tó ṣó di eyín ṣùgbọ́n gẹ́gẹ́ bí nǹkan tí gómìnà wa ń sọ tó yẹ pé òun náà ó sì ń tẹnumọ́ títí dànù wọ́n sì ń sọ pé àwọn ò mọ̀ nípa àwọn sójà yẹn gómìnà kẹ̀dẹ̀rẹ́ bí irú ẹni tó yí àbámọ̀ gómìnà wa initially Babájídé Sanwó-Olú ó gbìyànjú irọ́ ọ̀dà ó ń sáré báwọn youth ṣe bẹ̀rẹ̀ ó lọ sáàrin wọn is the first governor láti join àwọn protesters is the first governor ó sáré lọ sí Àbújá gbogbo complain wọn ó gbé lọ sí Àbújá but ìgbà tó di pé gbogbo ẹ̀ fẹ́ dáwọ́ rú tó yẹ pé àwọn kan wá bẹ̀rẹ̀ sí ní take advantage àwọn cult kan wọ́n bẹ̀rẹ̀ sí ní rape àwọn èèyàn ní Kòròdú wọ́n ṣe gbàṣàwò ló fi pa òun máa nídìí bàbá wa látòkè èyí táwọn náà ti rò pé nǹkan táwa wá dúró fún tèmi dẹ̀ dúró fún tó ń dùn mí ni pé ẹni tá fi jẹ́ number one tó jẹ́ ààrẹ wa ó yẹ kó ti sọ̀rọ̀ ó yẹ kó ti fìfẹ́ wọn fáwọn èèyàn pa nǹkan tó ń ṣẹlẹ̀ yìí kò tẹ́ ẹ lọ́rùn gẹ́gẹ́ bí bàbá tó jẹ́ fún gbogbo aráàlú tí òun ṣe pé bàbá Haúsá nìkan àbí ibì kan gbogbo ìlú gbogbo Nàìjíríà ló jẹ́ bàbá ẹ̀ ìbò ẹ̀ ò complete lẹ́ni tí ò bá sí àwọn Lagos State lára àwọn tí wọ́n lọ ń ṣùtù yẹn wọ́n wà lára àwọn tó dìbò fún ẹ ìmí inú wọn ń sìn àwọn ìyá wọn àwọn òbí wọn wọ́n wà lára àwọn tó dìbò ṣé wàá dákọ́ ẹ pé irú nǹkan bẹ́ẹ̀ yẹn làá fi ń san wọn ibi tí èmi ò ti dùn nìyẹn ṣùgbọ́n gómìnà wa ṣì ń sọ̀dọ̀ lọ́la ó lóun ò mọ̀ ń pa ẹ̀ so èmi fúnra ní kíkà fún gómìnà ní benefit of doubt kan fi prove ara wọn as time goes on. ẹ ṣe bàbá wa ẹkú àtúntò ni etí wọn tún fẹ́ bí yín náà ni pé àwọn láwọn ọmọ tó yẹ pé àwọn nìkan ló bíbí àwọn láwọn ọmọ mi tó yẹ pé òun ló ń ṣe dáadáa nínú ẹbí àti ẹ̀rí kan tó yẹ pé ó kú tó yẹ pé òun ló ń tọ́jú àwọn àbúrò rẹ̀ kí ni ìjọba fẹ́ ṣe kí lẹ rò pé ìjọba lè ṣe ṣé àwọn tó ti kú yẹn tó ti fẹ̀jẹ̀ wọn pa ṣe ìtúsílẹ̀ Nàìjíríà ṣé àwọn náà wọ́n kàn kú náà bẹ́ẹ̀ náà ni kò sí tíjọba máa ṣe fún wọn wọn ó dẹ̀ sọ wọn ó sì parí torí tó bá mú ẹni tí ó pa tó bá mú àwọn sójà tó pa wọ́n nísìn bóyá kọ́kọ́ wọn sẹ́rẹ̀ wọn gbére ṣé ìyẹn ni kó mú padà ni ìbí wọn rò pé bí ó yẹ kán ṣe nǹkan kan ètò máa fi dùn àwọn òbí nínú ǹjẹ́ rò pé nǹkan kan wà tí ìjọba lè ṣe fáwọn ẹbí. nǹkan kan wà kó tiẹ̀ tó dìgbà yẹn kó tó di pé tàwọn sójà àwọn tó ti kú tẹ́lẹ̀tẹ́lẹ̀ bíi ọdún 2-3 sẹ́yìn tẹ́ bá gbọ́ spíkà wa Honorable Fẹ́mi Gbàjàbíàmílà kódà ó lóun ò ní gbé signature òun sí bọ́jẹ̀tì Nàìjíríà tí a fẹ́ ṣe ní 2021 lọ́wọ́lọ́wọ́ ó lóun ò ní gbé signature òun sí tí bọ́jẹ̀tì yẹn ò bá include owó tó máa fi compensate àwọn ọmọ tó kú tó ti pa sẹ́yìn àwọn tí SARS ti pa ṣódi eyín ó lóun ò ní sign ó dẹ̀ sọ fún gbogbo ìlú ní pé pé sọ ń kọ́nà gbogbo wa la rí báyìí so ìyẹn number one step nìyẹn ó ṣò pé àwọn kan tó sì ní feelings aráàlú ó sì wà then gómìnà wa náà Sanwó-Olú òun náà sọ ó ní ó tiẹ̀ tí wọ́n ti make arrangement fún 200 million fún láti compensate àwọn ọmọ kó tún máa jù bẹ́ẹ̀ lọ sí torí ìgbà tó ń sọ yẹn
kò tí ì tó iye àwọn èèyàn tó ń san gbà yẹn so wọ́n ti raise 200 million and I'm sure wọ́n ti fẹ́ raise more láti make sure pé wọ́n compensate àwọn tó bá. ẹ ó dàn bàbá wa wọn kàn ń pè láti ẹ jẹ́ ká wò wọ́n. hello ẹ káalẹ́ o ìyáàfin Oyin ló ń sọ̀rọ̀ ètò Oyin nílẹ̀ ń gbọ́ láti ẹ káalẹ́ sà o. ẹ káalẹ́ máa ṣàlàfíà lẹ́wà. a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run sà. ṣe rí nínú gbogbo àwọn gómìnà tó wà ní Nàìjíríà ẹ káalẹ́. Bóyá kẹ́ ẹ pa nǹkan tẹ́ ẹ fi ń gbọ́ mi torí mò ń gbóhùn ara mi. mo ti reduce ẹ̀ mà. Okay sir. ṣe rí nínú gbogbo àwọn gómìnà tó wà ní Nàìjíríà so far so good Sanwó-Olú ló try jù. òótọ́ ni honourable yẹn ń sọ. Sanwó-Olú wà lórí Facebook wall mi nígbà tí máa yẹn lọ sí ọ̀dọ̀ Inspector General of Police ó televise ẹ̀ live. nígbà tó lọ sọ́dọ̀ Buhari kó tó di pé gbogbo rògbòdìyàn ṣẹlẹ̀ ó televise ẹ̀. bọ́sẹ̀ ni mo ti wá notice kíní kan láyé pé ọ̀làjà ló máa ń fara gbọgbẹ́. ṣé rí nǹkan tó ṣẹlẹ̀ ní 10 minutes yẹn wọ́n fẹ́ da ìjọba Sanwó-Olú rú ni. ó ti ń popular jù fún wọn ó ń ṣe dáadáa sọ́mọ aráàlú ó ń ṣe dáadáa sáwọn àlejò gbogbo ayé ló kó mọ́ra ṣe ti understand nǹkan tí mò ń sọ kíní yẹn ti wá di wàhálà even ló ń tó pé rẹ̀ lórí wọn gan sef is just covering him up because kò sí bó ṣe fẹ́ ju odidi aṣíwájú sábẹ́ bọ́ọ̀sì ni ká ló fẹ́ ju aṣíwájú sábẹ́ bọ́ọ̀sì ni ẹ wo Yorùbá bọ̀ wọ́n ní sọ̀rọ̀ láàrin ìyá jẹ́ mímú ní pẹ́ kọ́rọ́ tá a bá náà sòótọ́ tá a bá sòótọ́ á bá sòótọ́ á ṣó ti yé ẹ jẹ́ ká kúkú sòótọ́ ká sọ ibi tó wà sí. Tinubu ò sí ní Nàìjíríà nígbà tí gbogbo kìíní yẹn ṣẹlẹ̀ gbogbo ìjọ tó máa ń pa tí wọ́n sọ pé ṣẹ̀ṣẹ̀ ló wà nílé ẹ̀ tó ń sọ pé òun Jagaban of Lagos ṣe rí tí ìjọba bá túlẹ̀ ní kò sí wọ́n ti fẹ́ korí ìkòkò wọ́n ti fẹ́ korí ajá tó ọ̀ ní korí ìkòkò tó fi sí. Kò sí nǹkan tí Tinubu fẹ́ fi wẹ̀ mọ́ because without Tinubu Buhari can never become president. And as long as Buhari ti di president kò sí bí Tinubu ṣe fẹ́ sọ pé òun mọ̀ nìkan sóò tó bá tiẹ̀ lóun kọ́ làwọn pe kọ́fíù sẹ́kọ̀ọ́ tó bá ní àwọn kọ́ làwọn paná tó gèètì lẹ́kọ̀ọ́ ẹjọ́ ipa wo ni aṣíwájú Tinubu gangan kú nígbà tí àwọn ọmọ yẹn tí wọ́n ṣe protest for 10 days nínú ẹ̀ làwọn ọmọ yẹn ti ń kírun nínú ẹ̀ làwọn ọmọ yẹn ti ń lọ church service tó organize ara wọn tó ní department ẹ tó ń so oúnjẹ fún wọn wọ́n ní department ẹ tó ń gbowó wọn dání from bitcoin tó di náírà mọ́ wọn lọ́wọ́ wọ́n ní department àwọn tó jẹ́ pé àwọn ló ń gbá ilẹ̀ ojú títì tó bá ti ṣe protesting tán ẹ jẹ́ ká sọ̀rọ̀ fúnra wa ṣe rí àwọn ọmọ yìí ti ṣe nǹkan kan tẹ́nìkankan ò ṣe rí Nàìjíríà from 60s to this time wọ́n mọ̀ ọ̀dà kìíní yẹn rú mọ́ wọn lọ́wọ́ ṣe rí èmi wọ́n fojú sí gómìnà nìkan kan mi ò fojú sí gọ́ọ̀mẹ̀ntì nìkan nípa àwọn ló da Woodlum sílẹ̀ because mi ò believe pé àwọn gọ́ọ̀mẹ̀ntì nìkan ló da Woodlum sílẹ̀ àwọn tó dá Woodlum sílẹ̀ ó wà lára àwọn tó jẹ́ wípé wọn ò fẹ́ jẹ́ kí kìíní yẹn kó láṣeyọrí because success yẹn ó ti kúrò lẹ́yìn wípé Ṣòwòrán ló lead wọn ó ti kúrò lórí pé Nnamdi Kanu ló lead wọn ó ti kúrò lórí wípé Fẹ́mi Fani-Káyọ̀dé ló lead wọn ìfẹ́ àkọ́dà àwọn fíìmù yìí tá à ń darúkọ yìí tó bá wá sáàárín àwọn ọmọ tó ń ṣe protest wọ́n lé wọn jìnnà réré ni òun náà ló dífá fún wọn tó fi fẹ́ yaṣọ mọ́ Pasuma lọ́rùn òun ló dífá fún wọn bó ṣe lé Alhaji Wasiu Ayinde sẹ́yìn because wọn ò fẹ́ kẹ́nìkan kó wá gba ògùn kìíní yẹn mọ́ wọn lọ́wọ́ ṣé ti understand Aisha Yesufu tún try as much as possible láti broker peace láti make sure wípé òun ò jẹ́ kí kìíní yẹn go out of hand àwọn Nigerians àwọn gọ́ọ̀mẹ̀ wọn tún pa ọmọ wọn lọ́pọ̀ ẹ̀ jalè wọn ò ló lórí mọ́ so àwọn Woodlums yẹn wọ́n kó sáàárín wọn wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ba ìlú jẹ́ wọ́n ṣe ẹ jẹ́ ká wá dúpẹ́ lọ́wọ́ wọn because gbogbo tó ṣẹlẹ̀ yìí nìsí àbá má rí ìjẹ́ yìí mọ̀ yìí pé gbogbo wọn láti fún obìnrin tó jẹ́ mínísítà obìnrin yẹn tó ní iye báyìí làwọn lọ nígbà palliative fún àwọn tẹ́bi ń pa nílùú gbogbo wa là ń fún obìnrin yìí pé ta ló lọ fún ṣùgbọ́n àti rí ní ìsìnkú àwọn jẹgúdújẹrá olórúkọ àwọn gómìnà yẹn ló kó oúnjẹ pamọ́. ní gbogbo òlú ni o bàbá wa ní gbogbo òlú ni wọ́n ti kó pamọ́ o kì í ṣe Èkó nìkan o tí ọmọ ẹlẹ́ran wá ń jẹ gbogbo. ìyẹn ló fi jẹ́ káwọn wípé àwọn aráàlú yẹn àwọn gómìnà àwọn olóṣèlú yẹn wọn ò nífẹ̀ẹ́ aráàlú rárá gẹ́gẹ́ bí ọdún ìbò yẹn ṣe sọ. ṣé ó ṣe ní nígbà yẹn Awólọ́wọ̀ lè
education now lọ́yọ̀ state. Gbogbo ala enjoy free education now. Gbogbo àwọn tó ń rúùlù wa lẹ́nìí gbogbo wọn náà enjoy free education. Olóòwò sọ pé tó bá rí báyìí láyé bàbá wa Awólọ́wọ̀ ṣé àwọn ayé tí wọ́n máa dá báyìí ni ayé wọn ò lè rí báyìí tó yẹ pé báwọn ṣe ṣe láyé àwọn bàbá lẹ́wọ̀n ṣe ṣe. Wọ́n fi ń jẹun ni wọ́n fi ń kọ́lé. Bẹ́ẹ̀ni. Everybody believe in APC. Wọ́n tún wá ti àwọn gbogbo ó yẹ kó tún máa ti àwọn bá support APC ní nísìn. Àwọn ayẹyẹ la wá lẹ́nu ọ̀rọ̀ lásán pé ṣótó kì í. Ṣé bẹ́ẹ̀ láwọn ló dájú? Ẹ̀wọ̀n kan tẹ́tùmọ̀ bí ṣe lọ́yọ̀ state. Sanwó-Olú try best ẹ̀. But the forces that is behind Sanwó-Olú is too much for that man. Àní nínú gómìnà òun nìkan ló lọ bá Buhari. Nínú gbogbo gómìnà òun nìkan ló lọ sọ́dọ̀ Inspector General of Police. Òun nìkan dẹ̀ ló ń jáde lójoojúmọ́ òun náà ló set up committee. Òun yìí náà ló sọ wípé òun gbé 200 million naira sílẹ̀ for compensation for our victims. Wọ́n ìtọ́ ṣe máa wá jáde lórí tó lọ ń jólè ìyá ẹ̀. Kódà àwọn tó yẹ kó lọ kọjú ìbọn sí gan ṣẹ̀bà àwọn gbogbo lẹ́kẹ̀ ìbọn sílẹ̀ wọn. Ní kí má kọjú bọ̀ kán pò Ṣàngó Ọya Ọbàtálá gbogbo ẹ̀ ẹni tí ò bá ti ṣe dáadáa kán clear wọn lẹ̀ Ọlọ́run gan bínú sí wọn ẹ̀rí pé Ọlọ́run gan dákẹ́ ni. Àwa tá a wà lókè òkun ṣe rò pé inú wa dùn láti jókòó síbi ẹrú ni gbogbo wa àbá ní red passport kẹ́ ẹ ní purple passport yes sir. Àbí ẹ máa lọ bí iṣẹ́ ìrò tútù ìrònú abáyín àwọn ará Nàìjíríà dẹ̀ tún máa pè yín pé ẹ sẹ́ǹdì owó ẹ sẹ́ǹdì owó. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni. Ṣé o ti yé? Honourable, I really salute your courage for coming this place. You have done the best. Gbogbo àwọn tá a kò tó wá sórí ètò kò sẹ́ni tó fẹ́ yọjú síta bàbá wa kò sẹ́ni tó fẹ́ sọ̀rọ̀ torí ẹ̀rù ń bá wọn. Délé mọ̀mọ́ bí iṣẹ́ ìbá Teslim bá lókun Teslim Fọlárin sọ̀rọ̀ kọ́ ni. No, ẹ jẹ́ kí n ṣe yáàfin. Sá Honourable fẹ́ sọ̀rọ̀ sá. No, mo kàn fẹ́ support nǹkan tí brother mi yẹn sọ mo really appreciate wọn. Ọlọ́run ẹ máa rí iṣẹ́ rí passion táwọn èèyàn ní fún ìlú yìí. Àwọn ọmọ Nàìjíríà tó wà lókè òkun ó fẹ́ ju àwọn táwa ńlẹ̀ yìí lọ wọn. Ṣé understand? Irú ìkànnì tí tẹjọ sọ ìtẹsọ́sìn yẹn kò sówó tẹ̀lé pa lọ́hùn ẹ send owó nínú òtútù nínú yìnyín. You understand? People are making money but what is their joy? Ìlú wọn tó ń sẹ̀ǹdẹ̀ sí wọ́n dẹ̀ ń rí àwọn òṣèlú wa ń rí àwọn olórí ìlú yìí tó máa ń náwó yẹn lọ́hùn. Ẹ̀yin wá jókòó ní Nàìjíríà lẹ́tí máa róbìnrin aago 4 wọ́n ti jí. Ìmí inú wọn ó di 12 o'clock kó tó wọlé lóru. Bẹ́ẹ̀ni. Aago 4 ìdájí tẹ bá ń gbé Kòròdú tẹ̀lé ń tajà ní Island tẹ́ bá ti jí láago 4 ẹ lè lọ sí anywhere. Orí traffic bẹ́ẹ̀ni. 4 o'clock ẹ ti máa jí tẹ bá ń padà bọ̀ 11 àwọn ọmọ míì wọn kì í rí àwọn until weekend bóyá jọ Sunday. Ẹ bèrè ra nǹkan tí máa sọ pé báyìí rọ ni mo máa bí family bíi 2 mẹ́ta kan bẹ́ẹ̀ àwọn ọmọ wọn kì í rí wọn ó dijọ́ Sunday tó máa ti jí 4 ṣe fẹ́ jẹ́ ọmọ lẹ́yìn 4 o'clock ni àbúrò wọn tó bá wọn gbé ló máa bá wọn tọ́jú tó àwọn bá jí tó máa dé lálẹ́ hold up títí 11, 12 àwọn ọmọ ti sùn bọ́dẹ̀ ṣe ń run ẹ̀ every day nìyẹn. Ẹ wo àwọn boys ní Nàìjíríà wọ́n ṣe wọ́n zù pẹ̀lú ọkọ̀lọ́kadà gbogbo ẹ̀ àwọn graduate àwọn gbogbo ẹ̀. Tẹ bá mọ ilé tó ti dàrú nínú òyìnbó ẹ wò tẹ bá drive láti ilé mi dé junction ẹ máa ráwọn Nàìjíríà tó ti ya wèrè bèbè méjì. Tọ́pọ̀lọ́ wọn ti dàrú depression ti bá tẹlifí jẹ́. Ẹ máa sọ̀rọ̀ yín lọ. Wọ́n ti sọ̀rọ̀. Ṣé rí gbogbo kínní ìtabájọ́ analyze ẹ̀ ìtorí ẹnu mi ṣe dùn pẹ̀lú nǹkan táwọn ọ̀dọ́ ṣe ń sìn. It's high time people start speaking up. Wọ́n ní ká sọ̀rọ̀ sókè. Láti sọ̀rọ̀ sókè wọn ò gbọ́ ni dèdèrè wà létí wọn ò gbọ́. Ẹ má sọ mi pé wọn gbọ́ yáàfin. Yes sir. Ṣé bó ṣe rí tẹ́lẹ̀ rẹ ni? Ẹ̀yin máa wo election tó ń bọ̀. Ẹ máa wo next ṣé bí Nàìjíríà ṣe rí tẹ́lẹ̀ ni? Ṣẹ́gẹ̀t ta ló lè believe pé
ṣé ta ló lè believe pé àwọn èèyàn lè gbé wọ́n lè jà tó level tó ń jà tó yẹn ta ló lè believe pé àwọn kan á jáde bí pé àwọn kan á fìdí lẹ̀ fún wọn. Oúnjẹ yẹn tó jẹ́ pé tó bá pín ní 100. bẹ́ẹ̀ ni ẹ wá kó oúnjẹ pamọ́ àwọn èèyàn dẹ̀ ń complain pé ebi ń pa wọ́n ìyà ń jẹ wọ́n nígbà COVID kò sí nǹkan kan tẹ́ bá rí ìwọ̀nba díẹ̀ palliative táwa náà rí ṣe pé lápò ara wa ìyáàfin ẹ pìtì àwọn èèyàn bíkọ́ kò tó àtúnṣe sí àṣẹyìn tí kò àṣàwọn oúnjẹ kan ti wà ń bì kan no àwọn èèyàn láàánú ó wà unfortunate àwọn ìyá wa kan fi ìbéèrè síbí báyìí kíbi tẹ̀ wá rí nǹkan tó sọ wọ́n ní ẹ jọ̀wọ́ ẹ bá wa béèrè lọ́wọ́ gbọ́ ó ti lọ sókè o mo ń bọ̀ o bóyá kó tún kọ padà àbí ẹ tó bá lè bá mi kọ síta pé nígbà wo ni wọ́n fẹ́ gẹ̀ẹ́tì owó oṣù àwọn politician àbí tí wọ́n fẹ́ gẹ̀ẹ́tì àbí náà fẹ́ dópin lórí ìpè òmò nǹkan tó bóyá tó bá nígbà wo ni wọ́n fẹ́ gẹ̀ẹ́tì owó politician tí àwọn politician tún gbowó oṣù ní wọ́n nígbà wo ló máa kọ́ ọ̀tí ẹ̀ bàbá wa àbí bó ṣe máa lọ náà nìyẹn. àwọn kan wà tí wọn ti ní portfolio àwọn kan wà tí wọ́n ti ní so politician tó wà ní ìjọba wọ́n san salary fún wọn wọ́n dẹ̀ ń fún wọn allowances ó wà lára nǹkan táwọn ọ̀dọ́ ló ń gbà. nígbà wo náà máa reduce owó àwọn politician torí a rí pé àwọn politician kan gbọ́dọ̀ oṣù wọn gan. lára ìgbésẹ̀ yẹn náà lẹ ti ń gbé sìn lára ìgbésẹ̀ yẹn náà lọ ti ń gbé ṣe understand because okay initially 5-point agenda náà fún president àti inspector general but nísìn àwọn èèyàn wọ́n ti expand ó ti lọ bí 45-point. ẹ ṣeun bàbá wa tán pè wọlé nẹ́tíwọ̀kì ọ̀nàrẹ́bù ti rebete. ó ti dá nẹ́tíwọ̀kì ẹ jẹ́ madam ṣé kí ni ilẹ̀ ń ṣe èyí náà ní bàjẹ́ ṣe kí ni wọ́n lọ́ máa bínú. àmì jésù gbogbo ẹ̀yin tẹ́ ń try as much as possible tí nǹkan tá a rí mú bọ̀ bàbá kówó òun náà lọ́dún nígbà tá a bá ṣẹ́wó ní $500 per $1 tàbí $600 to £1. Ṣé ti understand? ọ̀rẹ́ mi kan délé ńgbà yẹn mi tẹ̀ tí lọ sí òyìnbó ló bá lọ ṣe owó ní sábó lówó yẹn bá kún un búùtù sábó madam ló bá ní ẹwọ́ rẹ̀ nígbà ìdíjọ́ kẹta olówó mà ti tọ̀ wọ́n ní. owó tí ò ní value ẹ pè wọlé 07770062073 ẹ pè wọlé ẹ ṣeun gan ni bàbá wa ẹ kó àtótónu látàárọ̀ ìjọba ìwé òkùnkùn dáa bílù wa bá ti dáa gbogbo wa náà lákọ ọmọ lákọ ẹbí lákàrá táàmù lọlé wọn ní àjò lè dùndùn kó dàbí ilé àwọn náà fẹ́ wálé wọn ló wu ni ká jẹran pẹ́ lẹ́nu ṣùgbọ́n òfò àfún ni òkú wa owó àwọn náà tẹ wálé gbogbo àwọn ọpọlọ àtàwọn ẹsẹ ti dára lọ́hùn kẹ wá fi bá wa ṣe kájọ ṣe pọ̀ mọ́. Bàbá ń jáde ìbẹ̀rù ni bàbá wọlé ìbẹ̀rù ni bó la ṣe wá fẹ́ jáde bó la ṣe wá fẹ́ wálé bàbá wa lọ́sẹ̀ méjì nílé gómọdà yìí pé àṣẹṣẹ lọ́sẹ̀ kan nínú wa máa ń dùn ṣùgbọ́n ìbẹ̀rù bójú ò jẹ́ ká lè jókòó bóyá bí ayákìlà bí olè bí nǹkan kan kò jẹ́ káwọn èèyàn lè jókòó wọ́n ní okay imagine this government cannot pay 30k for workers wọ́n fún òṣìṣẹ́ lóṣù ṣùgbọ́n àwọn ń gba 20 million lóṣù bàbá wa ṣé nǹkan tó dáa ni ṣé nǹkan tó dáa ni wọ́n ní láti wá nǹkan ṣe sí tó wáyé pé àwọn politician yẹn náà wọ́n ṣe ń gbowó yẹn wọ́n tún wá fi ṣe fún àwọn aráàlú tí ò ní ni ìwà ìmọ̀tara ẹni nìkan òun ló jẹ́ kí gbogbo ẹ̀ dàrú bó ṣe dé torí ara àwọn kan tó yẹ pé wọ́n ṣe politician wọn ọ̀dẹ̀ ń gbowó oṣù wọn òṣìṣẹ́ ìjọba wọ́n dẹ̀ láwọn tí wọ́n ń tọ́jú wọ́n láwọn tó ń rán lọ léèwé bàbá wa kí la fẹ́ ṣe sí kí wọ́n lè rò pa lè ṣe sí ṣé àwọn sa. ṣe rí ìlú yìí ó ní ìdí kan tó yìnbọn máa ń pè ní total overhauling ṣó ti yẹn sìn tá bá ní a ṣe ọlọ́pàá tẹ bá tìtì ọlọ́pàá èèyàn ọlọ́pàá náà ó ń raṣọ lọ́jà ó ń jẹun lọ́jà ó ń bá àwọn aráàlú náà mix
ẹ lè ṣe section kan kẹ má ṣe section kan bẹ́ẹ̀ni ìlú yìí ní general referendum tó ní kálukú máa jókòó bàbá wa Chibola Ige ó ní nǹkan méjì ní referendum ó ní ṣàjọ fẹ́ wà pọ̀ tá bá fẹ́ wà pọ̀ condition wo la fẹ́ fi wà pọ̀ ọkọ tìyàwó tó bá fẹ́ra wọn kí ni purpose àfi fẹ́ra wa ọ̀rẹ́ méjì tọ́jọ wà kí ni reason tá fi jọ rẹ̀ ó yẹ kó wà well defined ẹ̀kọ́ lè gbéyàn kan lé mi lórí ká má ní terms of reference bí báyìí lájíjọ fẹ́ máa ṣe o tá a bá ṣọ́ra wá ń sìn ìbò tó ń bọ̀ ń sìn Haúsá ló tún máa gbà torí by statistics by population wọ́n pọ̀ jù wá lọ ní nǹkan tí INEC ní lọ́wọ́ o wọ́n pọ̀ jù wá lọ tá a bá wá ṣọ́ra ká tètè fìmọ̀ ṣọ̀kan ká tètè rally round tó máa tún gbé candidate jáde láti ibẹ̀ yẹn wọ́n á tún pọ̀ jù wá lọ so at the end of the day wọ́n máa rule ẹ wo gbogbo àwọn appointments. kí sálárì ẹnìkan ní 14 million lóṣù bàbá wa 14 million déyẹ kò sì rí 100,000 lóṣù. ẹ jẹ sọ 50,000. Bàbá kí wọ́n ní bàbá wa á gbọ́rù a sì rí pé bàbá wa Buhari jáde wọ́n sọ̀rọ̀ pé ayọ̀ Nàìjíríà ayọ̀ Nàìjíríà ìbáwọ̀ bọ́tà bàbá wa Ọ̀ṣínbàjò nǹkan tó yẹ pé wọ́n lọ́mọ ẹlẹ́yìn Kristi ni wọ́n tó sì jẹ́ pásítọ̀ tí wọ́n mọ̀ nípa nǹkan tí Bíbélì sọ nípa fífi ìyà jẹ ọmọlàkejì tí wọ́n jáde bàbá wa kí ló dé ṣé wọ́n ẹ̀rọ pé wọ́n sì wà ní mí. ká má parọ́ bàbá wa Ọ̀ṣínbàjò ó dìde díẹ̀ o. àwọn èèyàn ní wọn dìde ló ń sọ o ó yẹ yín lè bá wa tàn mọ́lẹ̀. no ó níbi tágbára èdè ni irọ́ ò dáa mùsùlùmí lèmi ṣùgbọ́n pásítọ̀ ni bàbá wa ó gbìyànjú irọ́ ò dáa bàbá Ọ̀ṣínbàjò ó wà lára àwọn tó kọ́kọ́ fẹ́ EndSARS sí lẹ́nu EndSARS tó wá di pé òun ló fẹ́ bring revolution sí Nàìjíríà Ọ̀ṣínbàjò wà lára àwọn tó kọ́kọ́ fẹ́ lẹ́nu nígbà tó fi kọ́kọ́ cancel ẹ̀ lálákọ̀ọ́kọ́ bóyá ọdún kan sẹ́yìn ìgbà tí. wọ́n ní Buhari ò kì í ṣe bàbá wọn ni ó ń gbọ́ yín sà. ṣẹ́gẹ́ tó Ọ̀ṣínbàjò gbìyànjú bọ̀ ṣẹ́ mọ̀ on a good day ká bá parọ́ fúnra wa there is a limit to what he can do because vice president ni gbogbo total power ṣe rí vice president bí ìbọ̀ ló jẹ́ fún president àwọn èèyàn máa ní igbákígbá ní igbákejì spare tire ni níjọ́ tí táyà kan bá bọ̀ sọ́kè máa pe ọ̀gbẹ́ni wá ṣe rí gbogbo àwọn assignment tó ń fún vice president yẹn especially vice president eléyìí ó tẹ̀ sí dùn láyé ìgbà Ọbásanjọ́ Àtíkù sì lè rò ó sì rọrọ̀ sọ ó sì lẹ́nu ní gọ́ọ̀mẹ̀ntì bàbá yìí ò fi bẹ́ẹ̀ lẹ́nu púpọ̀ ní gọ́ọ̀mẹ̀ntì but ó ń gbìyànjú ohun láti ṣe but there is a limit to what he can do. ẹ wo ẹni tó jẹ́ olórí church yẹn náà bàbá pásítọ̀ Adébóyè Adébóyè ìgbà tó dípò káwà báyìí lára títí bàbá yẹn náà bọ́ sí street nínà tó dáwọn èèyàn sọ pé bàbá kí lẹ̀ ń ṣe sọ̀rọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ọmọ ẹ ló wà ń bẹ as number 2 ó ti pè ó ti bá sọ̀rọ̀ yẹn náà ń gbìyànjú gbọ́n who cares to listen lọ́rọ̀ ẹ̀ ẹ wò ó náà former head of DSS ayọ kúrò Ọ̀ṣínbàjò ló stand ground ẹ̀ náà pé tí bàbá Buhari ò bá ti yọ kúrò òun á resign kó tó di pọ́n yọ kúrò ńgbà yẹn ẹ wo SGF wa nígbà tó ń jówó gbogbo yẹn dẹ̀ ń sọ fún bàbá yìí pé ẹni yìí evidence wà pé ó lọ cut grass ní 200 million 200 million lẹ́bi lọ gé koríko over 200 million wàá ẹ̀rẹ̀ gbójú kúrò ẹ̀ ṣe wípé kò sí nǹkan kan ìgbà tó Ọ̀ṣínbàjò ṣẹ̀ṣẹ̀ wá jáde tó stand panel Ọ̀ṣínbàjò ló ṣẹ̀ṣẹ̀ wá yìn dá ìkíwọ̀n bàbá yẹn ń gbìyànjú níwọ̀n bàtà rẹ̀ ṣùgbọ́n níbi tágbára ẹ̀ dé àgbọ̀dọ̀ parọ́. ẹ dúró bàbá wa ṣé èyí ti rò pé ká tọ́ ní kíká para lé ká parejò ká ponílé ká pa àwọn ará ọ̀tún àwọn ìlú ará gúúsù ìwà oòrùn kọ́ lọ gbọ́ bàbá wa lásọ̀rọ̀ kọ́ gbé wọn bọ́ta wọ́n ti ní kí Buhari must go ó dẹ̀ gbọ́dọ̀ go náà ni àwọn èèyàn ò fẹ́ kó máa kọ̀ǹtún ò fẹ́ kó máa báṣẹ́ lọ wọ́n níbi tó báṣẹ́ dé ti tó. ṣé èyí dẹ̀ wá rò pé revolution ni the right thing ká bá ṣe ṣé revolution ni nǹkan tó yẹ ká ṣe nísìn. no ṣe rí revolution tèmi believe kò kì í ṣe revolution pé kó má parí ìjọba títí ẹ̀ I don't believe that a ti dìbò fún wọn ní a ti òjé bolóòṣà lọ́wọ́ ṣẹ́gẹ́ ẹ jẹ́ ká manage ẹ̀ bẹ́ẹ̀ Buhari ti fi dúfẹ́ sí. ká má sọ pé bí ìbá ṣe jẹ́ ká ṣe understand
Sherry, ẹ jẹ́ ká manage My ẹ̀ bẹ́ẹ̀. people don't Kọ́ yẹ kó vex. understand wa. My people don't vex. So, nǹkan tó máa ṣẹlẹ̀ ni pé irú ẹ̀yin tẹ́ wà lókè òkun náà, àtàwàtàwà ń bí, àtàwọn kan wà káàkiri àtó wà l'Amẹ́ríkà ní tó wà ní Germany, káàkiri all over the world, ká bẹ̀rẹ̀ sí mobilize ara wa fún next election tó máa ṣẹlẹ̀ ní 2021. Ṣé get? 2023 àbí 2021? Ṣé 2023 ni? Ṣé 2023 àbí 2021? No, sorry. We are going to start 2022, but 23 ni wọ́n máa sọ ẹni ẹ̀yìn 2022 gangan election. Ṣé understand? But ṣe wọn pé campaign máa bẹ̀rẹ̀ ní towards end of 21. Wọ́n á ṣe wọ 22. Tá bá ti ṣe election ní 22. By 23 náà máa ṣe inauguration fún whoever tó bá win. So kò pẹ́ mọ́. Gbogbo nǹkan tó wà lẹ́tà ń sọ sìn. Ṣé rí tó bá ti ṣe because number one kò lè lọ third term. Tó bá dẹ̀ ti di pé president mọ̀ pé òun ò lè lọ third term. The best thing tá lè ṣe náà ni pé ká fún ní sùúrù díẹ̀ àti calculation káà náà tètè mọ direction ibi tá fẹ́ àti ibi tá fẹ́ kíkiní yìí lọ. Ṣùgbọ́n tá bá kàn sọ̀rọ̀ lásán táàbò ẹ̀yin tẹ́ wà lọ́hùn yẹn náà ẹ pa àwọn aráalé kán lọ gba voters card. Àwọn owó díẹ̀díẹ̀ tẹ́ ẹ ń send ẹ fi kún fún wọn. Àwọn tẹ́ bá lè assist wọn káwọn náà dìde. Àwọn èèyàn tó fẹ́ dìde wà àwọn náà gba ìdúrà. Ẹ má bínú pé mo pọ̀rọ̀ mọ́ yín lẹ́nu. Ọpọlọ yóò ní dọ́gba láṣepọ̀. Láàárín ìlàjì ọmọ Nàìjíríà lókè òkun jáde káàkiri gbogbo àgbáyé nǹkan tó ń fẹ́ ni pé àfẹ́ APC àfẹ́ PDP tọ́pọ̀tẹ̀ máa ní mi káyáká ní pátì mi àbí kakúkú gba Oòduà lọ. Ṣẹ́rí èyí tẹ́ ń sọ yẹn ẹnu lẹ fi ń sọ. Opinion ti yín nìyẹn. Opinion ti yín ni pé ẹ̀fẹ́ APC ẹ̀fẹ́ PDP ṣẹ́gẹ̀ àwọn boys máa ń sọ̀rọ̀ nígboro wá ní ẹnu ò ṣe é. Láti sọ̀rọ̀ sókè. Ẹsẹ̀ ọ̀rọ̀ yẹn ó ní platform ẹnu ò ṣe rárá. Àwọn èèyàn láwọn ò vóòtì o, wọ́n láwọn ò vóòtì rárá. Tẹ́ bá vote ẹ máa gba nǹkan tó wà níbẹ̀ náà ni a máa manage ẹ lọ ni. Tẹ́ bá fẹ́ vote báwo lẹ fẹ́ ṣe? A fẹ́ ṣe referendum. Tí a bá ṣe tẹ́ bá sọ pé referendum. Now how do you do referendum? Fún ẹni tó wà lókè tí ò bá fọwọ́ sí. But tá bá ti níjọba tá ti gbàjọba in the sense of pé okay bóyá iná ẹgbẹ́ political party dìde àwọn òṣèlú tó ń dìde àwọn ọmọ young people tó ń dìde fóṣèlú ẹ má máa tax wọn pé bùkátà tí ò yẹ ẹ máa gbélé wọn lọ́rùn mo fẹ́ ṣèkó mọ ọmọ mi wà lọ́sípítù ọmọ mi fẹ́ lọ sí skul ẹni ẹlẹ́ni tó dìde pé okay nínú pé ibi tá a ti ń pariwo ẹ̀yin náà lè wá láti Amẹ́ríkà lè wá láti kí tí wọ́n bá da bùkátà bòyìn ẹ sá padà ní. But irú nǹkan tẹ̀lé advocate ni pé àwọn èèyàn tó bá ń dìde ẹ push àwọn èèyàn dìde ẹ̀yin náà lára àbúrò. Àwọn youth gan ti ready àti ní youth party náà bàbá wa àti dá youth party ní no ṣe rí ìdùnnú wa ni but ṣe wá rí o youth party tó máa form ẹ jẹ́ kán form ẹ̀ with condition bumper to bumper náà máa ń pè APC náà ní manifesto. Bàbá wa jẹ́ Adéníjì wọ́n ní tí nǹkan ò bá bàjẹ́ kò lè dáa pé gbogbo ẹ gbọ́dọ̀ bàjẹ́ ná kán ṣẹ̀ṣẹ̀ tún wá tutù ṣé lóòótọ́ ni bàbá wa kí gbogbo òkúkú fọ́ ó rẹ̀ ti ń fọ́ náà nísìn ó kàn yẹn pé àwọn jàǹdùkú ló wá bà gbogbo ẹ̀ jẹ́. No dádì ẹ má jẹ́ ká pray pé kó fọ́ tó bá fọ́ ẹ mọ ẹni tó máa bà tó lè jẹ́ tí ẹ lọ sí street constituency mi ní Sùúrùlérè wọ́n pe Bọ̀dé Thomas tẹ bá débẹ̀ omi á jábọ́ lójú yín gbogbo àwọn ẹni ẹlẹ́ni àti ẹni tó wà lókè òkun tó ń hustle tó gba ṣọ́ọ̀bù gbogbo ẹ̀ náà raid kanlẹ̀ pátápátá ẹ lè gba ṣọ́ọ̀bù ń Bọ̀dé Thomas tó less than 1 million or 2 million mo kàn wọ́n sí gbogbo ẹ̀ títí wọ Adéníran Ògúnsọ̀yà ẹ wá ní kí gbogbo ẹ̀ dàrú wọ́n ń jólé wọ́n ń para wọn ọlọ́mọ yẹ kó kàn yín ọlọ́mọ yẹ kó kàn wá ni. Àmín Ọlọ́run. Point tó dé yìí ó ti dá báyìí ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí mobilize àwọn èèyàn wa ẹni tó bá máa wá látòkè òkun àwọn tó bá wà ń bí tẹ́ mọ̀ assistance ẹ bá lè fún wọn bóyá ru program yìí náà ni bóyá owó kékeré nǹkan tẹ̀yìn náà bá ní pé nǹkan tí mo fi support rẹ̀ kò necessary kó jówó ṣó ti yẹn sìn bóyá kakọ̀ bára wa sọ̀rọ̀ ni pé any young person tó bá dìde ẹ má fi bùkátà lé padà bùkátà ló ń jẹ́ káwọn èèyàn máa sá fóṣèlú ẹ bá gbégbá òṣèlú lónìí
àánú ara yín lè fẹ́ ṣe ra yín láàrin oṣù méjì. Bàbá wa ẹ má bínú pé mo gbọ̀rọ̀ mọ́ yín lẹ́nu wọ́n ní tẹ́ bá tún wo òṣèlú náà wọ́n ní bí ẹ ṣoògùn kẹ́ ẹ wọnú ayé àbí kẹ́ ẹ mú Jésù gbangba bí Ọlọ́run alààyè ẹ lè fi òṣèlú Nàìjíríà ṣé lóòótọ́ ni. ẹ dúró ná ṣé èèyàn lè jẹ́ èèyàn náà ní Nàìjíríà àbí anywhere in the world láì di Ọlọ́run ẹ̀ mú. Òyìnbó ò jẹ́ Ọlọ́run òyìnbó mi ò bìlíìfù nínú Ọlọ́run ayé wọn sì ń dà nítorí wọn kò ní wọn dáadáa. káàkiri wàá fi òyìnbó lẹ̀ ká sọ ti tiwa ìyáàfin. ṣé ẹ fẹ́ sọ fún pé ìgbà tẹ́ jí láàárọ̀ yìí ẹ pọ̀ lọ́hùn. mo dúpẹ́. abẹ́fẹ́ sọ fún pé abẹ́fẹ́ sọ pé ṣe rí ìyẹn ti di dandan pé kéèyàn ní nǹkan téèyàn fi ń jẹ́ èèyàn nípa ti dàdúrà ìwọ tó bá lè ṣògùn wàá lè jókòó àdúrà. sọ̀rọ̀ mi yé ẹ ìwọ tó bá lè ṣe ti bí wàá ní kankan tí wọn náà gbójúlé tí wọn náà dìrọ̀ mọ́ ìyẹn ò bad kò sí kankan tó bad nínú yẹn tó ti yẹn sìn tó bá jẹ́ muslim kó máa ka kéwù ẹ̀ dáadáa kó máa ka kùránì ẹ̀ dáadáa tó bá jẹ́ kristẹni báìbù ẹ̀ àtàwọn tó jẹ́ àtolùṣọ́ ẹ̀ ni o àti pásítọ̀ ẹ̀ ni o kọ̀ọ̀kan. wọ́n ní the whole government structure in Nigeria need to be dissolved and be restored back. Yes, it's not a bad idea. It's not a bad idea. It's a beautiful idea. Ṣẹ́gẹ̀d so ó dẹ̀ ti dé bẹ́ẹ̀ lọ Ṣẹ́gẹ̀d káwọn kan jókòó kó máa pín gbogbo owó kí 5% ìlú kó máa pín gbogbo owó 95%. Ẹ wo báwọn ẹ̀ ṣe lọ ń gbá store ẹ pé ó ti ń wọ̀ sísìn. Because wọ́n ní pé ìṣẹ́ ló ń jẹ́ kó máa kanra ìkanra yẹn gan-an tí wọ́n fi mú ọ̀gá tó wà nílẹ̀. Bẹ́ẹ̀ni torí ìrẹsì ẹ̀yin lè torí ìrẹsì kan sìn kẹ́ lọ jókòó sírú àwọn kẹ́ lọ já báàgì kẹ́ lọ máa já warehouse kẹ́ máa pọ́n ìrẹsì sórí àtẹlẹsẹ̀ kan àtẹni tó kọ́ lápá ó ń kàn ìrẹsì sórí ebi ń pa àwọn èèyàn ìyà ń jẹ àwọn èèyàn gidi gan. Ẹ mọ orí ètò ẹsọ nípa ọ̀rọ̀ tẹ́ sọ nígbà tí ẹ fẹ́ wá sórí ètò pé àwọn obìnrin míì gan ti sọra wọn daṣẹ́wó torí wọ́n fẹ́ tọ́mọ wọn ò dẹ̀ ríṣẹ́ wọn lọ́kọ wọn ní kọ̀ọ̀kan kí ni wọ́n fẹ́ ṣe. Àló ti wọ́ọ̀sì ń sìn ìyáàfin ṣebí ìlú tẹ̀yìn wà tó bá jẹ́ single mother ìjọba ràn ẹ́ lọ́wọ́ pé owó school ṣùgbọ́n ìyàwó ló máa wọ ọmọ ẹ̀ táwọn ẹgbẹ́ ọmọ ẹ̀ ti lọ sí school tí ò rí school fi wọ́n sí ìyá mi kò sóúnjẹ ńlé tán máa jẹ school ìjọba gan kò wọ́ ọ̀tẹ̀ ẹlòmíì obìnrin òun ló ń ṣiṣẹ́ ọkùnrin obìnrin náà ti jí láàárọ̀ kòkó ti mọ́kadà ó ti wọnú ọjà lọ ó lóbìnrin kan tó ń gbé ní ẹ̀gbẹ́ political office mi láàárọ̀ kùkùtù òun àtàwọn ọmọ mẹ́ta lórí machine ọmọ mẹ́ta ló máa kó sórí machine á lọ drop wọn sí school different schools náà ọmọ yẹn ń lọ á drop àwọn ọmọ tán á ṣẹ̀ṣẹ̀ máa lọ síbi iṣẹ́ èèlò ló ń gbà níbi iṣẹ́ náà ọkọ ẹ̀ ó ti sá kúrò nílé gbàtẹ́kẹ́ youth ni bàbá ẹ̀ ti ṣe kò sówó. ṣé wọ́n níjọba ni ṣé yẹn wọ́n la wọ́n níjọba níjọba nìyẹn ọjọ́ bí níjọba bí wọ́n ti ẹ̀ fúnyàn lówó sá. nǹkan tá à ń sọ náà nìyẹn kò sí rọ́ńbẹ́ ìjọba bá wà àwọn youth wọn ò ní jà tó yìí àníyàn ń jẹ àwọn èèyàn kò sí rọ́ńbẹ́ tẹ́ bá parọ́ Nàìjíríà ẹ̀ lè jẹun pásítọ̀ láti parọ́ kó tó rí nǹkan tó gbà. Kí ló dé tẹ́wọ́ ẹlẹ́rọ láti parọ́. Bàbá lọ ìgbà ní tẹ́ bá wà lọ́jà bàbá wa tẹ́ bá wà lọ́jà àwọn Muslim yẹn láti àwọn tó wà ní politics yẹn wọ́n borí wọ́n bo gbogbo ẹ̀ bẹ́ẹ̀ni 50 pound báyìí náà máa gbé èmi bò wá lo ìbò gan mi ilé náà 50 pound ilé ìgbà kó dání gan bóyá méjì ní kò tí lọ́ra tíra tí wọlé wọn kó dání báyìí ní àmọ́ tí wọ́n ti sanwó ẹ̀yìn ra gbẹ̀gbẹ́ kọjá nílùú wa tó yẹ pé gbogbo wa lọ lẹ́tọ̀ọ́ sí owó yẹn wá lọ sílẹ̀ kí kókó da gbogbo ẹ̀rú káda gbogbo ẹ̀rú pátápátá kò sómi kò síná kò sí ìwòsàn kò sí nǹkan kan tí ẹ bá níwèé nílùú yìí tẹ bá jẹ́ àlejò nílùú yìí torí bá ń fọ yín tó fọ yín jù tẹ bá pa ambulance wọ́n ti gbé yín dán fítà kó tó béèrè pé báwo lẹ ṣe jẹ́ Nàìjíríà tẹ bá lówó yín lọ́wọ́ gan kí tó kọ̀ tó tó àtẹ́ǹdì sí wọ́n gba dẹ́pọ́sìtì kan tó dá wa lóhùn àwa ní gbogbo ẹ̀ private school private hospital private this private that tíjọba ò bá fóun tẹ̀lú gbogbo ẹ̀ ò lè dúró mo nítorí pé tí gbígba ìjọba náà ṣe nǹkan kan bàbá wa kí wọ́n lè rò pé a lè ṣe kí ni nǹkan tá a lè ṣe tí gbogbo ẹ̀ fi lè dáa ẹwọ́n tá a wà lókè òkun inú bí wa a fi wọlé ẹwọ́n náà fi ṣe nǹkan àrà sílé ṣùgbọ́n ẹrù ń bà wá. ṣe rí ìyáàfin ọlọ́run ìṣe ọlọ́run Nàìjíríà ṣe ọlọ́run bá tún lù wá tó àwa náà wá sílùú yín àwa náà bímọ sílùú yín a dẹ̀ rí arétò mo rí yàtọ̀ nínú nígbà tá ìta bí sí Nàìjíríà àti ìta bí sọ̀hún a rí yàtọ̀
a rí báwọn èèyàn ṣe ń gbélé ayé lọ́hùn ṣùgbọ́n ìlú wa àti tó mi ní parọ́ fún yín kò ń ṣojú lásán ó ti bàjẹ́ jìnnà nǹkan tó ṣe tó dùn àwọn èèyàn pa bàbá Buhari díẹ̀ nìyẹn táwọn èèyàn ti ní gbẹ́kẹ̀lé pé bíi pé mẹsáyà ti dé ni ṣé ọ̀nà tán ṣé èèyàn lè bìlí pé ní bí ìlú ṣe bàjẹ́ tó àwọn kan ṣe ń kó oúnjẹ pamọ́ 20 billion làwọn èèyàn kan sáré kó sí personal account ẹ̀ nínú covid yìí nínú period covid yìí 21.7 billion ló kó sí just one person's account. ẹ wá ní Ṣàngó Ọbàtálá Ṣàngó Èṣù ṣe gbogbo ẹ ò ní parú ẹ̀yìn bẹ́ẹ̀ tó bá ṣe pè fún wọn ìpè ti mú wọn ìwé ọmọ mi máa sọmọ mi bá yá sí kí wọn ní owó fún adẹ̀kú. tí ò ń ṣe kékeré àwọn èèyàn kàn package ara wọn ni ìlú yìí tí ò bá sí pé ọpẹ́lọpẹ́ pé Ọlọ́run kan fáwọn obìnrin wa lẹ́wà ṣẹ́gẹ̀tì àti gbogbo àwọn nǹkan tó fi ń gbéra díẹ̀díẹ̀ depression tó wà láìfẹ́ lòmíì ṣe understand ṣebí èyí kan ni brother yẹn sọ yẹn ẹlòmíì ti ya wèrè tán bọ́ ọpẹ́lọpẹ́ pé society wa wàá sì rí kankan já wàá sì rí aláàánú kéékèèké kan wàá sì lọ sí ọ̀dọ̀ ẹ̀gbọ́n ẹ̀ kan àbọ̀dọ̀ ọ̀nkù ẹ̀ kan àbọ̀dọ̀ brother ẹ̀ kan o sì lè ráàánú gbà because the society yìí tẹ̀yìn ò lè rí ṣe lọ́hùn yẹn lọ títí àwọn kan help ara wọn bíbá ẹ̀ torí pé kí everything máa wà messed up totally ni so if the youth do not fight for it now it will continue like that and it will get worse. Yes. And worse ju kò dẹ̀ gbọ́dọ̀ worse ju báyìí lọ. Bàbá wa wọn ló ń bọ̀ ó bọ̀ ọ̀run láńdẹ́ẹ̀dẹ̀ tí màtá ní káwọn youth tó tún máa continue náà ṣé wàá ti mọ nǹkan táwọn olórí yẹn táṣìírí wọn ti tú àwọn tó ń plan fáwọn youth tó fẹ́ jáde ni ẹ̀rù kan ń bá àwọn youth tó fẹ́ jáde tí wọ́n fẹ́ jẹ́ ṣe jàgídíjàgan wọ́n ti ń sún sẹ́yìn ẹ̀rù ti ń bà wọ́n because àwọn tí wọ́n pa yẹn wọ́n ṣe jàgídíjàgan wọ́n ṣe kankan ẹ mú ìbọn ẹ fi pọ̀ ọmọ ọlọ́mọ ọmọ mi tó jẹ́ pé bóyá ó ti rò pé àkó parí iléèwé o àkáwọn lè mọ jẹun ọmọ ẹlòmíì máa ta property àfihàn ẹ lọlé gbà tó bá débi gíga tó bá ríṣẹ́ bẹ́ẹ̀ bá mọ̀yàn ẹ lè ṣiṣẹ́ ní báńkì bẹ́ẹ̀ bá mọ̀yàn ṣiṣẹ́ ẹ lè ṣiṣẹ́ lẹ́nẹ́pìsì ẹ lè ṣiṣẹ́ ní àwọn iléeṣẹ́ ńláńlá ẹ tún yẹ kó rí bẹ́ẹ̀ lẹ́yìn tí bá parí iléèwé níbí báyìí tí bá mú certificate mi lọ tí bá ti pass interview mi wọ́n máa mú mi. nígbà kan bàbá bọ́kọ mi wọ́n wà lára council níbí báyìí àwọn fẹ́ gbalé ó yẹ kó fún wa lé mo wá tẹ̀lé bàbá bọ́kọ mi tẹ̀lé mi lọ bẹ̀ báyìí wọ́n dẹ̀ sọ fún pé ṣèbóun náà mú òfin kí n lọ fíìlì fọ́ọ̀mù kí n sọ̀míìtì ọ̀tọ́ wá pé Nàìjíríà ní gbogbo síìtì báyìí wọ́n ti nílé bíi 10 ńbẹ̀. bẹ́ẹ̀ni. kí ló tà wá náà ṣe lè ṣe bẹ́ẹ̀ nílùú wa Nàìjíríà kí ló tà ṣe lè ṣe bàbá wa adúpẹ́ lọ́wọ́ yìí tọ́bẹ́ ní pé ká máa sọ̀rọ̀ lọ láti àárọ̀ dalẹ́ a lè parí ẹ̀ adẹ̀ ti pa àwọn kan náà tán yánrí bọ́rán gbogbo ẹ̀kọ́ táwa ti pè yín báyìí náà lẹ́sìn ti jẹ́ wa wàhálà ìdààmú mà ní bá yín lágbára Ọlọ́run ẹ ti gòkè ní bọ́lẹ̀ láṣẹ Èdùmàrè bẹ́ẹ̀ bá ti wá débẹ̀ náà ẹ̀yin ẹ̀dá gbogbo kíbi tó wá ti jù yín sí lọ́jọ́ iwájú ẹ̀yin ṣe rè wọ́n ní bí 80% ẹ̀dá láyé wọ́n ti fẹ́ràn èèyàn bí yọ 20 ò bá ti fẹ́ràn yín ajẹ́ pé àwọn gangan náà ní lọ́wọ́ gbogbo bá wá lónìí tó wá lọ́la èmi go block wọn ni torí ìwé wa fi wàhálà ní wàhálà pàtì yín náà Ọlọ́run máa bá yín ṣe wà ní fọmọ ṣiṣẹ́ òṣèlú o nífẹ̀ẹ́ mi yín ṣe gbogbo àwọn tó nífẹ̀ẹ́ yín wọn ò ní bínú sí yín láṣẹ Èdùmàrè gbogbo àwọn tó ṣílẹ̀kùn ọjọ́ òní mọ̀ wà pẹ̀lú yín Ọlọ́run á wà pẹ̀lú yín o ní rógun ikú òjijì láṣẹ Èdùmàrè gbogbo àwọn tó wá sì fẹ́ tó fẹ́ dáadáa fún ìlú wa Nàìjíríà náà tó wà nínú òṣèlú Ọlọ́run ó mọ̀ bá wọn ṣe ṣùgbọ́n àwọn tí ò bá ti fẹ́ dáadáa fún wa Nàìjíríà tó yẹ pé tara wọn nìkan ni wọ́n rò sọ góòfù Ọbàtálá náà mọ̀ pamọ́ tọmọtọmọ láṣẹ Èdùmàrè ẹ ṣeun gan ni bàbá wa a dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣeun gan ni àmọ́ yín ní bàbá wa ẹ bá kí àwọn ará ilé o ẹni tó sinmi díẹ̀ káwọn ará ilé tó má bínú púpọ̀. mo kí gbogbo ará ilé o mo kí gbogbo àtọkùnrin àtobìnrin àti gbogbo ẹni tẹ́ dá ṣètò yìí Ọlọ́run á wà pẹ̀lú yín o ilé yín ọ̀nà yín kò ní dàrú gbogbo nǹkan tẹ́ ń pray tẹ́ ń desire fún Nàìjíríà pé kí Nàìjíríà lè dá kó dùn bíi tìlú òyìnbó á rí bẹ́ẹ̀ lágbára Ọlọ́run ó ṣeé ṣe kò jìnnà fọ́lọ́run ìgbà wo ni Dubai bẹ̀rẹ̀ ìgbà wo ni China bẹ̀rẹ̀ tó di pàrọ̀ náà wá di pé wọ́n di world power àwọn náà lè bẹ̀rẹ̀ tá bá bẹ̀rẹ̀ lágbára Ọlọ́run láìpẹ́ láì jìnnà ìlú wa á dùn fún wa lágbára Ọlọ́run á dùn fún èèyàn kọ̀ọ̀kan nínú wa ilé wa á dùn inú wa á dùn ayọ̀ wa á kún ní gbogbo Nàìjíríà Ọlọ́run bá mú àlàáfíà ìdàgbàsókè. sẹ́yìn náà tẹ́ bá ti fẹ́ gòkè àgbà tẹ́ fẹ́ dìbò àwa náà wà láti London àwa dìbò yàn yín ẹ bá ti wá wọlé àwọn pẹ̀lú disappoint wa. ó ti dandan àjọ máa ṣe náà ni àjọ máa ṣe ní lágbára Ọlọ́run ẹ ṣe náà ní ṣubú dànù láṣẹ Èdùmàrè ẹ ṣe ń gbọ́ ní bàbá wa ó dàbọ̀. all right ma.
yín torí pé darapọ̀ mọ́ wa kí la fẹ́ ṣe a ti sọ ara iwájú èrò ọ̀nà gbogbo ayé wọn ti sọ títí wọn oníkálukú ti fi ẹ̀rúnú wọn hàn kí la wá fẹ́ ṣe ọmọ ẹlẹ́ran tó wá ń jẹ egungun nígbà táwa tá a lẹ́ran nílùú wa tá a ní gbogbo nǹkan tó wá jẹ́ pé egungun la wá ń jẹ ṣé ti rí i pé ó ga ṣé ó fẹ́ wá sórí ètò ni. Ẹ kálẹ́. Ìpẹ̀lẹ́ bàbá wa ẹ kú ìdáwà dá fọ́tò. Ọ̀nàrẹ́bù ti sọ títí wọn wà lórí ẹ̀ látàárọ̀. Ọ̀nàrẹ́bù ti sọ títí wọn. Kí lẹ́yìn wá rò pé a lè ṣe nílùú Nàìjíríà tí gbogbo ẹ fi lè ga? Kí lẹ́ lè ṣe? Ká ba gbogbo àwọn ká gba gbogbo ẹ̀jẹ̀ kí nǹkan lè dá ni. Àbí ká tún gbogbo ètò. Ṣé rí gbogbo àwọn madam? Ṣé rí gbogbo àwọn tó ń sọ pé kán bà kan jẹ́ yẹn? Wọn wọn ọ̀dà kan mọ́. Tó bá dá Odùduwà lẹ̀ ebe èèyàn kan náà ni ó ṣe lórí wọn. Ṣó ti tó bá dá Odùduwà sílẹ̀ ṣe bẹ́ẹ̀ nìkan náà ló máa ṣe lórí wọn. Tó bá dá Biafra lẹ̀ ṣe bẹ́ẹ̀ nìkan ló máa ṣe lórí wọn. Níbi táwọn ará Enugu ti ń sọ pé àwọn ará Òwèrè ò dáa, táwọn ará Onitsha ti ń sọ wípé láyé àwọn ò ní gbà káwọn ará Òwèrè kó hẹ̀dì àwọn. So nílẹ̀ Yorùbá náà the same thing. Àwọn Ondo State ń sọ wípé ẹ wo Ọ̀wọ̀, ẹ wo Ondo State election. Wọ́n ń sọ wípé Òkìtìpupa ló kàn, wọ́n ń sọ wípé ará Ọ̀wọ̀ ló kàn, wọ́n ń sọ pé ará Agbá ló kàn, ará Àkúrẹ́ ló kàn. Ṣé táwọn yẹn ló lè jẹ́rí kí Nàìjíríà tó lè dáa? The only thing tá a need ojú restructuring lọ. Every state ṣó ti yé yín, every state kan ní autonomy wọn fúnra wọn, kan ní independent police, kan ní independent lórí. Just like nǹkan tí Katsina State ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta, Katsina State rí gold wọ́n dẹ̀ sọ pé àwọn fúnra wọn làwọn máa manage nǹkan àwọn ò gbé lọ sọ́dọ̀ federal government. Let there be resource control. Back in the days láyé àwọn Awólọ́wọ̀ tó ń sọ yẹn ṣebí torí pé regional control wọn ní ni. Western state wọ́n ní Awólọ́wọ̀ àṣẹ olórí, Northern state wọ́n ní Sardauna Sokoto àṣẹ olórí, ní East wọ́n ní Nnamdi Azikiwe àṣẹ olórí. There is nothing wrong in we doing that. Let there be less power in the central. When there is less power in the central, ṣe rí gbogbo àwọn tó fẹ́ para wọn nítorí wọ́n fẹ́ di gómìnà, wọ́n fẹ́ di ààrẹ yìí kò ní sáàyè mọ́, because it will be less attractive. Ṣó ti yé yín nǹkan tí mò ń sọ? That's the only thing tó lè solve Nigeria. Kì í ṣe kápín wọ́n ní orí gígé kọ́ lògùn orí fífọ́, àbí bẹ́ẹ̀ kọ́ lẹ́yìn àgbà ṣe máa ń sọ. Àwọn àgbà sọ bẹ́ẹ̀ sábà wá. Bẹ́ẹ̀ ni o madam, bó ṣe rí nìyẹn. Báyẹn try. Ẹ ṣeun gan ni ẹ kó àtúntò ní bàbá wa mọ̀ rí nígbà. All right ma. Yes ma. Ẹ ṣe ẹ̀yin ènìyàn mi, mo ní àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ààbò àti ìpamọ́ lórí ètò lónìí torí pé Ọlọ́run dúró tì wá ní. Ọlọ́run bàbá wa ṣe àlè rí ṣe àkànmọ́ sọ nǹkan tí àwọn ayége ò ní gbowó ní kí ní sọ kátàkátà báyìí. Ẹ ṣe wípé Ọlọ́run alààyè ti parí iṣẹ́ rẹ̀ ó sì dúró tì wá láti bẹ̀rẹ̀ ètò yìí títí dópin. Ẹ̀yin ènìyàn mi kí lẹ rí sọ? Ẹ lè ju gbogbo ìbéèrè tẹ́ bá ní sí wa á tún gbé lómi náà wá á mọ̀ sọ torí tèmi mọ̀ ẹ̀yin lè mọ̀ mọ̀ ń tẹ́ ń tá gbé wá lè mọ̀ ẹ̀yin náà lè mọ̀ mọ̀ á gbà yín láyè ẹ bá ní nǹkan tẹ́ fẹ́ sọ tẹ́ wàá sọ ó sì gbé yín wọlé ẹ sọ̀rọ̀ ẹ sọ ohun tẹ́ bá sọ ó bẹ̀rẹ̀ pé question náà lẹ́nu ni ẹ sọ Nàìjíríà wa ti gòkè lágbára Ọlọ́run kèké láàmú lọ lágbára Ọlọ́run ìbànújẹ́ wàhálà ìrójú àráyè kò bá ní bá wa o ní àṣẹ Èdùmàrè ẹ̀yin ènìyàn mi mo ní kò ṣeré lẹ́ni kò sẹ́rìn jẹ́ ká kọ́kọ́ kó àìsàsì kúrò mo tiẹ̀ ní ṣètò lónìí ẹ̀hún yẹn náà ò ṣe wá ní ṣètò bẹ́ẹ̀ tí ó sọ̀rọ̀ gidi tí ó bá wa sọ̀rọ̀ gidi táàjọ jomi toro rọ̀rọ̀ pé wà gbogbo ìgbà kan náà láàmú rẹ́rìn wọ́n sì ní tí bàbá àti ìyá àbí ọmọ àti ẹ̀gbọ́n tó má ti wọlé tó lè dúkọ kókó ńgbà tán jáde ó tọrọ náà bára wọn sọ bóyá àwa àgbò Oòduà àbí àgbò Oòduà bóyá Buhari ó kúrò àbí ó kúrò má bá wa ká lọ torí inú bí abiyamọ inú bí àjèrò inú bí Ọ̀ràngún Léèlà inú bí àwọn Ọbàtálá Ọ̀ṣun gbogbo wọn nínú bí àwọn abiyamọ náà inú bí wọn kí wọn la fẹ́ ṣe kákan dákẹ́ ká máa wò náà ní tí gbogbo ó fi bàjẹ́ pátápátá wọ́n tún wá ní pé bàbá ní pé ká wá fi jàǹdùkú sí àwọn ọmọ tó wà lẹ̀ tó ń ṣe jàǹdùkú wọ́n lè mọ̀ pa wọ́n báwọn ọmọ bá ti rò pé wọ́n ó kú àwọn tí ó kú ó kú àwọn náà ti mọ̀ pé àwọn tí ó kú ó kú ń bẹ̀ ṣùgbọ́n àní rí wàhálà ìdààmú ò ní bá wa ibi tó ṣe dé báyìí lágbára Ọlọ́run ó bẹ̀rẹ̀ iṣẹ́ lágbára àlejò wa náà sì ti sọ wípé ẹ jẹ́ ká mọ ohun tí wọ́n tá a ṣe káwọn ará òkè òkun náà ká má dá wọn dá bàbá ni ẹ mọ̀ ṣe tá àkúrò lókè òkun tá a sì jókòó lásán bó ni wọ́n ṣe dá ṣe
ṣe ẹ̀yin ènìyàn mi o àwọn ọlọ́jọ́ bí wa lónìí náà ni ìyá wa Oyinlọlá Oyinlọlá Káyọ̀dé ìyá wa àwọn ni honey bee exclusive àwọn ni wọ́n ṣe ọjọ́ ìbí lónìí wá rí tó ṣẹlẹ̀ ní pé àti àǹtí Oyin àti bọ̀dá wa Káyọ̀dé Àdìsá àwọn náà ọjọ́ ìbí kan náà ni ọkọ àtìyàwó October 25 ó làwọn méjèèjì ẹ bá mi kí wọn pé happy birthday o ìgbà ọdún kan lágbára Ọlọ́run ìbànújẹ́ wàhálà ẹ̀rọ́jú àráyè kò ní bá yín òyà Oyinlọlá ní agbára Ọlọ́run yákọ̀ mí dáadáa ọmọ onífẹ̀ẹ́ àbúrẹ́ ni wọ́n ọmọ ìfẹ́ òye lágbo wọ́n ní wọ́n dúró kí wọ́n nífẹ̀ẹ́ òní wọ́n níbẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ kí wọ́n ní ìfẹ́ òye lágbo máa pẹ́ láyé lágbára Ọlọ́run pípẹ́ láyé yín tẹ́ pẹ́ láyé ojú yóò ní rí bí o ẹkún tẹ́sùn ẹkún ayọ̀ ni ó jẹ́ ní agbára Ọlọ́run